wàá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo sì gbólódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, July 22 ọdún 2025 tá a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kẹta alábàápàdé ènìyàn kan tó máa wọn iṣẹ́ yín àti ìdàgbàsókè yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ìbáṣepọ̀ yín àtẹni náà ó dùn ó dánmọ́rán dáadáa. Èyí máa jẹ́ kẹ́ni túbọ̀ máa ṣàwọn kan tó ṣe é pé a máa yà yín lẹ́nu nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé tó bá ṣe yín lóore kẹ́ dúpẹ́, kẹ́ mọ̀ bá ti ń dúpẹ́ lọ́wọ́ ẹni bá ṣe yín lóore lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní sì rèé, ọ̀rọ̀ sísọ yín máa jẹ́ tó ṣe é pé ó máa dùn gbọ́ létí tá máa rìn àwọn ènìyàn létí. Nínú márèjì yín sì rèé, ẹ má wulẹ̀ pressure ara yín lórí nǹkan kékeré lọ́jọ́ tòní kó má bàa fa ìpòrúurú ọkàn fún yín. Kẹ́ kíyèsára, kẹ́ wulẹ̀ gbọ́ ọ̀rọ̀ sí olólùfẹ́ yín náà lẹ́nu, kẹ́ wulẹ̀ kàn sí dá báwọn náà ṣe ń fìlì lórí nǹkan kan tí ẹ dìjọ fà lọ́jọ́ tòní. Kẹ́ múra dáadáa kí ẹ dòrí lójú. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ yanjú àwọn kankan tó dàbí responsibility tó ti wà lọ́wọ́ yín látijọ́ mẹ́ta lẹ ti ń káàkiri lọ́tùn lósì. Lénìí ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ relax dáadáa. Lọ́jọ́ tòní sì rèé, ó dára púpọ̀ kí ẹ wá àkókò láti fi relax. Ṣùgbọ́n o, tẹ́ bá láwọn kan tó ṣe kókó fún yín láti mójútó, bóyá níbi iṣẹ́ ni tàbí láyìíká ilé, kẹ́ rí dájú pé ẹ mójútó wọn dáadáa. Iṣẹ́ bá pọ̀ lọ́rùn yín, kẹ́ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rere gbámú o, ṣùgbọ́n ẹ lè create àkókò díẹ̀ láti fi sinmi nítorí ìlera ara. Lọ́jọ́ tòní kẹ́ free mind yín, lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì làwọn plan tẹ́ ti ń ní kí ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Forest green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:25 ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ wá fún yín tàbí kí nǹkan pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà confused bákan látàrí pé àwọn challenges díẹ̀díẹ̀ lè wáyé láàyè iṣẹ́. Ṣùgbọ́n má wulẹ̀ bẹ̀rẹ̀, má fòyà, gbogbo ẹ̀ lẹ́ẹ̀mójútó pátápátá tẹ́ máa padà borí rẹ̀. Lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀. Kò dára kẹ́ sùn láì tọ́nà sùn lénìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọn pè é sí àbẹ́yì tí ó kàn yín, kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ lè wá àkókò láti fi ṣe prayer, ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀ lénìí. Aago 11 láàárọ̀ sí aago 12:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ẹ̀yin tẹ́ jẹ́ iṣẹ́ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí ipò padà rere, kẹ́ rí gbámú dáadáa láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní sì rèé, ìhùwà tí yín àti ṣe sí ajẹ́ tó ṣe pátáyé lọ́rùn. Bẹ́ẹ̀ sì ni nǹkan rere máa rọ̀gbà yín ká. Ó ṣeé ṣe kí ẹ rí owó lórí iṣẹ́ yín tàbí láyè káyè lọ́jọ́ tòní. Lénìí kẹ́ rí dájú pé ẹ túbọ̀ ń tẹpá mọ́ṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lo àwọn ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín lórí okòwò lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ lè rere gbámú, ẹ ṣòdítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ sì ni lénìí kí ẹ mú sùúrù lò, kí ẹ sì rí dájú pé ẹ ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni. Kẹ́ kíyèsára, aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà positive, kára yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìgboyà àti ìrètí pé gbogbo nǹkan ti dára. Lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́, ó ṣeé ṣe kí ẹ rí iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ara yíyá gágá yín á jẹ́ tó ṣe pé àwọn gbọ̀ǹkan kíkan tí ẹ bá ń ṣe lọ́wọ́ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, tí á sì bí ìdùnnú àtayọ̀ wá fẹ́yìn àtàwọn tó wọ̀gbà yé ká. Ó dára púpọ̀ kí ẹ tún lo àkókò àti ìgbọ́wọ̀wọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí yín. Lénìí kẹ́ rí dájú pé ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́,
kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ má ṣe wọ black rárá lọ́jọ́ tòní, kò dára. Aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀, ara yín á yá gágá dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ gbájúmọ̀ nǹkan tó jọmọ́ mọ̀lẹ́bí àtàwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní. Ìyẹn á sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́ wọn dáadáa lọ́jọ́ tòní. Sì rí ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbẹ̀ni láti fi rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Lénìí kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe sùn láì tọ́nà sùn láṣálẹ́ tòní. Kò wá dára kí ẹ wọ kọ́lọ̀ aṣọ méjì lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ wọ orange lénìí, bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ wọ pink lénìí látàrí pé kọ́lọ̀ méjèèjì yẹn jẹ́ kọ́lọ̀ tó lòdì fún yín lọ́jọ́ tòní. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń wò mí nílé lóko lẹ́yìn odi, ẹ láǹfààní àti fi ọjọ́ bí kalẹ̀ bóyá ìṣalábàápàdé mọ́rẹ́ni kejì ti yín tí wọ́n dìjọ bí yín ní ọjọ́ kan náà. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí pín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tó ní àwọn èròǹgbà tí ẹ ti ń gbà lérò láti rí dájú pé ṣe yín ní ìdàgbàsókè, láti rí dájú pé gbogbo nǹkan yín lọ bó ṣe kó lọ. Tẹ́ bá bẹ́ẹ̀ sì gbégbèsè náà lénìí, ó ṣeé ṣe kí ó bí ire fún yín dáadáa lákòókò yìí. Lọ́jọ́ tó ní tẹ́ bá rí owó, ẹ lè kó lórí nǹkan á padà bí dáadáa lọ́jọ́ iwájú. Ẹ lè bẹ̀rẹ̀ business èyíkéyìí náà lọ́jọ́ tó ní, kò sí problem. Lọ́jọ́ tó ní kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ wà positive. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìgẹ̀lẹ̀ kẹ́ ti ṣàwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ silver sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe kí ẹ fẹ́ bára yín ní gbólóhùn, kí ẹ fẹ́ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń ṣe lákòókò yìí, bó ṣe fẹ́ lọ sí, bó ṣe fẹ́ dá sí àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ tó wà ńbẹ̀. Ẹ̀yin fẹ́ rí dájú pé ògbẹ́ yanjú tí ìyẹn á sì ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní tó ṣe é pé tí ẹ bá ṣe bí ó ṣe ṣe kí ẹ rí ọ̀nà àbáyọ sáwọn nǹkan tó ń fa ìkùdìẹ̀kudiẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ìṣe tí ẹ fẹ́ ṣe lénìí á jẹ́ tó ṣe é pé á fún yín ní ìgboyà láti lè kojú kan kí kan tó bá jẹyọ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní tí ẹ sì máa mójútó tí ẹ sì máa borí rẹ̀. Ẹ wá ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lọ́jọ́ tòní ọpọlọ yín á jí pépé, ọkàn yín á sì balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ ní ní nǹkan tó dàbí ìròyìn rẹpẹtẹ bí àwọn ọjọ́ ta lò tán yìí. Ó wá dára púpọ̀ kí ẹ gbé àwọn èròǹgbà tí ó tọ́ kúrò lọ́kàn yín pátápátá, kí ẹ wà positive, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá máa mú àlàáfíà àti ọ̀rùn bá yín báyìí ni kí ẹ ṣe. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Bákan náà sì rí tẹ́ bá láǹfààní àti àkókò kí ẹ wá bẹ ìfẹ́ rè láti dáadáa lọ́jọ́ tòní. Lénìí sí rí kí ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ lómìnira láti káàkiri lọ kíbi lénìí náà láti lọ́wọ́ oore, kò sí problem. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ọ̀wọ̀ fẹ́ni tọ́wọ̀ bá tọ́ sí lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ẹ ní ìbáṣepọ̀ tuntun, relationship tuntun lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ó máa jẹ́ tó ṣe é pé ẹjọ́ máa wà kọrin kése tàbí kẹ́ẹ̀kọ́pọ̀ yín ṣalábàápàdé ènìyàn tó ṣe é pé ó máa ṣe kókó sínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bákan náà sì rí akitiyan díẹ̀ ń ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó bí dáadáa fún yín. Bákan náà sì rí tẹ́ bá ṣalábàápàdé èèyàn lọ́jọ́ tòní ẹ wá bèrè pọ̀ yín ṣe fẹ́ tún wọnú ara dáadáa látàrí kó ṣe ṣe kẹ́ni náà ràn yín lọ́wọ́ ní èèyàn lọ́wọ́ tó ṣe é pé á ran iṣẹ́ yín lọ́wọ́ fún ìdàgbàsókè àti fún ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ polówó iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní kí ẹ ti fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 lè ní ọ̀rọ̀ sísọ yìí máa já gere dáadáa, bẹ́ẹ̀ sì ni wá dára kí ẹ kíyèsára, kí ẹ wòye sí nǹkan tẹ́ fẹ́ sọ dáadáa, kí ẹ rí dájú pé òtítọ́ àtòkodoro ló wà ńbẹ̀, kó má jẹ́ pé bóyá ẹ máa sọ̀rọ̀ táwọn èèyàn máa fẹ́ gbà tí yóò dé lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní tí yóò ṣeéṣe kí ẹ bára yín ní àwùjọ àwọn kan tó ṣe é pé ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí wọn dáadáa bí ẹ wà comfortable láàrin wọn. Ẹ rí dájú pé ẹ jìnnà sí irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kó má bàa ṣàkóbá fún reputation yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára kí ẹ ṣọ́ àwọn tẹ́ máa bá yín lọ́jọ́ tòní. Àwọn tó ṣe é pé wọ́n máa ràn yín lọ́wọ́, àwọn ni kí ẹ bá ṣe. Àwọn èèyàn tó ṣe é pé wọ́n fẹ́ dáadáa, àwọn ni kí ẹ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ ní ìgbàgbọ́ nínú ara yín, bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ. Bákan náà sì rèé, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí lọ, kí ẹ sì rí dájú pé ẹ finú tẹ́nikẹ́ni, ẹ gbára lẹ́nikẹ́ni lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí àwọn èròǹgbà ọkàn yín àti bí ẹ ṣe ń fìlì kó jẹ́ èyí tó ṣe pé máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Kí ẹ máa wòye sáwọn kan dáadáa, kí ẹ máa ronú nípa àwọn kan dáadáa tí á sì bí ìdùnnú fún yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ ní ìgboyà dáadáa lórí ohunkóhun lọ́jọ́ tòní àti nínú ara yín lọ́jọ́ tòní. Sí rèé, àwọn nǹkan tí ẹ bá ń fìlì nípa èèyàn, ẹ lè ṣàlàyé fún èèyàn pé lágbájá bí mo ṣe ń fìlì lélẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ enjoy ara yín lọ́jọ́ tòní, kí ẹ wá àkókò láti fi relax. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lọ ọkọ̀ àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, á bí kí ìbáṣepọ̀ yín tún dára sí lọ́jọ́ tòní. Ẹ wá kíyèsára lọ́jọ́ tòní, ẹ má tàṣejù bọ ohunkóhun, ẹ ṣe àwọn nǹkan táwa mú kí inú yín dùn káyọ̀ yín kún. Kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kí ẹ wà positive, kí ẹ sì fọgbọ́n àtòyìn tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.